ńkọ́ ẹ dákun jàmá clarification ní eléyìí tí mo ṣe yìí nípa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá president elect wọn à fi owó kankan rán bàbá sí olóyè Sunday Igboho wọn à fi owó rán bàbá oníwàásí àgbáyé sí Sunday Igboho. I repeat, bàbá Bọ́lá Ahmed Tinubu wọn à fi owó kankan rán bàbá ṣe. Muhyiddin Ajani Bello sí Sunday Igboho. Gbogbo ẹni tó bá wá sọ wípé tó bó ti rí nù ó kù wọ ó kù Ọlọ́run bó bá rí bẹ́ẹ̀ ó kù ọ́ ó kọ Ọlọ́run bí ò bá rí bẹ́ẹ̀ ó kù ọ́ ó kọ Ọlọ́run. níjọ́ tẹ́nìkan kó máa jíyìn iṣẹ́ rẹ̀ ó máa bọ́ lọ́hùn bẹ̀ ó máa bára rẹ̀ ń bẹ̀. ìdí eléyìí jàmá ẹ jọ̀ọ́ irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí máa ń dá rúgúdù lẹ̀ ni ọ̀rọ̀ tó máa ń dá wàhálà lẹ̀ láàrin ìlú ni kò rí bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ ni kọ́lọ́n kó jọ kó dákun gbogbo ẹni ó bá gbérú ọ̀rọ̀ báyìí dání àbí tí ń bẹ lábẹ́ irú ọ̀rọ̀ báyìí ọlọ́mọ́sà bá ní ṣàforíjì fún wa ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà alibarika la ilaha illallah wala la hawla. Bomb bastard all over the place. Olórí burúkú àwọn wèrè àwọn sẹ́wọ̀n ẹlẹ́mìí ò tẹ̀ rí 1 million naira rí fẹ́ compare sẹ́ni tó ń gbé 200,000 pounds tó fi lọ́n ṣe business ẹni tó ń gbé $160,000 tó fi lọ́n ṣe business owó kan wá ṣẹ̀ máa jọ lójú. ẹ̀gbọ́n tí arákùnrin yẹn sọ nígbà tó lọ gbé ọ̀rọ̀ lọ bá olóyè ní ẹ jẹ́ òun nìkan kọ́ lòun ní decision maker òun á láti gbé ọ̀rọ̀ yẹn lọ bá àwọn tó kù. so níbo lolóyè ti sọ pé òun ò ṣe Yorùbá Nation mọ́ after tí bàbá wa late Sheikh Muyideen Bello tó lọ bá ní Benin Republic. so tẹ́ bá wá láwọn tó jókòó sínú TikTok sínú YouTube, Facebook, Twitter